Africa Content TV. Ọ̀rọ̀ àná ló sọ pé iwájú ọ̀pá ìbùsùn èsì ògún lọ́la àgbàkàmì àlàbí ní ìjọ. Ẹ̀yin ni wá kágbá kámúlá ọba ẹ̀ka. Iṣẹ́ ọlọ́wọ́ bá kò ṣe ipá àgbà ẹ̀sìn ọ̀há. Iṣẹ́ ọlọ́wọ́ bá kò ṣe tú òkú. Ẹ̀díjẹ́ bí ọlọ́wọ́ bá. Ẹ̀díjẹ́ sẹ́kẹ̀tì ọlọ́wọ́ bá. Ẹ̀díjẹ́ bí bàbá náà. Ẹ̀díjẹ́ sẹ́kẹ̀tì ọlọ́wọ́ bá. Ibi àwọn ààyè ẹgbà káwọn. Ibi àti pàjì mọ́lá bàbá wa. Ibi àwọn lòdì. Ibi ọ̀nì ńlá. Alábí ọ̀sẹ̀ ẹ̀yà ìwà òkè náà ní bàbá. Àwọn ọ̀dọ́ agbọ́n fóònù wa bàbá ti pẹ́ ní pẹ́. Àwọn ọ̀dọ́ ti ń tẹ̀lé wa bọ̀. Láwọn ìkẹ́kẹ̀ẹ́ lára àbáka bàbá òjò wa. Àìfúnra wà sílẹ̀ ẹnìkan àkọ́kọ́. Òun ló jẹ́ ẹgbẹ́ máa rí wa ní gbogbo ọba lọ́dọọdún. Àwọn ti wà, wọ́n ti bá àbọ̀ tipẹ́tipẹ́, àfúnra wálẹ̀. Wọ́n ló mú ọmọdé, èyí lè ṣe lógún ọdún, iye ìgbà kan. Òkú ọmọdé, wọ́n bá pọ̀ wọ́n rán láàbí ẹsẹ̀ ìyájú wá. Fún ọ̀gẹ́ àwọn lẹ́sẹ̀ wà ẹ̀sẹ̀ bá bá ogún ọdún kéré. Wọ́n á ṣe pọ̀ sí ya. Wọ́n á ṣe tuntun èyí wá. Àwọn fúlà tàbíjẹ́ bá wa bọ̀ sí pẹ́ ọ́. Àbẹ̀síjọ́ wa. Lẹ̀sọ̀ máa rí wa bí nídìí òwúrò láàkàrà jíwẹ́ ra. Lọ́sì kíláàsì kàlọ́dọ́ fún. Ìrìnàjò àtòyí tán, ọlọ́kùnrin rẹ̀ gbọ́dọ̀ tó mẹ́ṣọ́. Ìbẹ̀rẹ̀ bàbá yóò kọ́ ó tẹ́ wọn náà. Gbogbo àṣà àbá àbájá wọ́n fẹ́ fẹ́. Òwe tá a bá wí, ó mọ̀ wọ́n létí náà àbájá àbájá. Ẹ̀yin tó wá nínú ìdí ẹ̀rọ inú akálà yìí wá. Ozi kíláàsì kàná, òun náà rẹ̀ ó. Bàbá ẹ̀ lọ́jọ́ sí àwọn bákàlà bí kúnlẹ́kúnlẹ́ gbèrègbèrè. Ọmọ tó bá bí lọ́dún yàrá òbí ojú wá. Àti àgbà alágbà mi sẹ́yìn. Ìgbà tá a bẹ̀rẹ̀. Lọ́jọ́ ọjọ́ ìyẹn ọba tó. Ọmọ tó bí lọ́dún yàrá òbí ojú wá. Àti àgbà nígbà ìyẹn ọba tó. Ọlọ́gbọ́n ayọ̀ ẹ̀jẹ̀ káàkó. Ẹ̀jẹ̀ aláàbí ìmọ̀ ọ̀ṣọ́. Ẹ̀kọ́ àbò tí ìwà o. Alábí iná rẹ̀ gbàgbọ́. Ajíbọ́lá ọjọ́ ìran rẹ̀ gbàgbọ́. Òun fún ọjọ́ ìran rẹ̀ alábí. Ọ̀rọ̀ bọ̀ kí wọ́n ìjọ ìran rẹ̀ alábí á. Ọmọdé àìsí iṣẹ́ o, ẹlẹ́ni máa ń mú o, ẹgbẹ́ àìsá fún o. Àlàbí ọjọ́ rẹ̀ wà lórí ìgbà àgbẹ̀. Ìwọ́n láti wọ́n ti rò ìwé òbí. Ṣé bẹ́bẹ́ nínú kálá o? Àwọn ọ̀rẹ́ ṣàyíká ní ọ̀rọ̀. Àwọn ọ̀rẹ́
àwọn náà lè ṣàdúrà ilẹ̀ ọ̀nà ṣe pẹ́pẹ́ ní ìtòwà kálá o. àwọn náà lè àjùwá ìlọ. ó sì ń kílásílà. àwọn náà lè àjùwá ìlọ. àlà ṣe pẹ́pẹ́. ẹ bá fojú kékeré wo dúró ọlọ́bìnrin wa níta. ẹ bá fojú bíntì kẹ́kẹ́ wọ́n mú àdúgbò. ẹ mọ̀ wá tó ẹ mọ̀ wá dáadáa nìyẹn làbákà yẹn làbíà ẹlẹ́bìnrin náà. nígboro nípa ìdí òòrùn nípa kálá nípa ọ́sì kíláàsì ká wọ́n já ìtọ́ wọ́n já ìbẹ́ta àyíwọ́lẹ̀ ara ọ̀pẹ̀ká òfèrè nà yé àwọn náà lè ṣáájú ẹ̀yà àwọn náà lè ṣáájú báyìí lọ àwọn là ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ọ̀nà kálá o. àwọn náà lè ṣáájú báyìí lọ àwọn náà lè ṣáájú báyìí lọ àwọn là ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ọ̀nà kálá o. ẹjọ́ jẹ́ ayé mẹ́ta yìí bọ́ lọ́ba sọ wá. ẹ̀rọ ni máa jẹ́ ayé ilé ìfọ́nà yìí bọ́ lọ́ba sọ. ẹlẹ́wọ́ ọ̀tọ́ máa sọ fún yín bíbí ṣe jẹ́. ẹlẹ́wọ́ ọ̀tọ́ mọ ọdún kí dáadáa pàṣẹ ojú wọn láì bèrè. pé ìdí òru ìyẹn ibi. Differentiate ẹ̀ káàtó wọ́n sọ pé àdúgbò pọ̀ nínú ìdí òní wọn lábàtọ̀ wá ẹ̀yẹ bèrè àkàlà káàtó wọ́n yọ ọmọkùnrin inú ẹ̀jìbọn lábàtọ̀ wá nínú àkàlà jìbọn káàtó lórí ìṣiríṣi kúndé lágbàgàmì àlàbí ẹ̀yẹ wọn ọ̀tọ̀ ló sì kíláàsì káwọn àti wọn ti wà níbẹ̀ àgbáwo ni wọn. Alhamdulillah, idiot, not good over right now, get down now. Idiot, not good me. Ẹ̀dá pẹ̀ bá ń já ọ dáadáa, ìbí làkàlà. Òrèsì kílásìkà làbákàbà sí òyí wá. Ṣẹ́ni méjì yàtọ̀ títí tẹ́lẹ̀ yàrá wíyá. Oníbà tó ṣe àtúntì tẹ́ lójú sí. Ó ti wọ international. Ẹ̀yẹ́ bèrè lọ́wọ́ àwọn tòkè fún làbákà yàrá bí òyí wá. Ilé ìṣọ́mọ̀ ó sì kílásìkà. Ṣọ́mọ̀ òkè ooo, ṣọ́ bàkálà. Ẹlòmíì. Ọdí òru ẹlòmí kò máa kọ́là àmọ́ ó mọ ó sì gba àtìgbà kọ́là àti dáadáa. Ìgbà àti ẹ̀bùn ògùn àjà lórí aṣọ lórí. Yẹtí ń lọ kíláà ọjọ́ kẹtàlá oṣù kejì 2024. Adúlù iṣẹ́ mi ilé ní Alábíọ́lá ọ̀gbẹ́ká bọ̀wọ̀ sí ẹnu. Àwọn tí wọ́n yà pa síbí. Àwọn tí ò lè fún ọ̀tẹ̀lẹ̀ ìhòòhò làbákà yàrá bí wọ́n yà pa gan. Àwọn tó ti ké tí ìhòòhò làwọn làbákà bá àti tó jẹ́ pé wọ́n gbọ́ nǹkan kan. Àyàfi Pasuma Alabi Ajiwa. Gbogbo ìjẹ́ làbágà ní àyín tèmi ara. Bẹ́ẹ̀ ṣe fẹ́ mi, èmi náà fẹ́ yìí. Ajiwa lára ọ̀pá láàrin àwọn pátápá. Lágbàdo ìlú ìlà ọ̀pá àgbà bọ̀ àwọn tí a ní. Ọgbà ọgbà àgbo ọgbà mi.
ọ̀rọ̀ yóò sẹ́nu ọ̀dọ́ bá jọba àti kọ́lẹ́kọ́lẹ́ kọ́. Àwọn tí wọ́n fẹ́ rí ní lọ́kẹ́ ọba àti wọ́n fẹ́ rí. Iná ọba ìlú àwọn tó fẹ́ rí. I got